Mo fẹ́ sọ̀rọ̀ kan nípa ìmúra àwọn ẹlẹ́sìn mùsùlùmí nílẹ̀ Yorùbá. Torí mo ṣàkíyèsí nǹkan kan láàrin àwọn bàbá wa yìí. Nítorí pé wọ́n jẹ́ mùsùlùmí, ọ̀pọ̀lọpọ̀ ti nígbàgbọ́ wípé òun gbọ́dọ̀ máa múra bíi Fúlàní. Ìmúra ọ̀pọ̀lọpọ̀, ìmúra Fúlàní ni, kì í ṣe ìmúra ará Saudi. Èmi ò dẹ̀ mọ àjọṣepọ̀ tó wà láàrin ẹ̀sìn mùsùlùmí àti ẹ̀sìn Fúlàní tí mùsùlùmí ilẹ̀ Yorùbá fi gbàgbọ́ wípé òun gbọ́dọ̀ múra bíi Fúlàní torí pé òun jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí. Fún àpẹẹrẹ, ẹ wo múra yìí ní Saudi, wọn kì í múra báyìí, àwọn Fúlàní ló múra báyìí. Yàrí pé bẹ́ẹ̀ ni bàbá wa Sùlù Gàmbàrí ọba Ìlọrin ṣe múra. Kíni tí wọ́n wé yẹn, nǹkan tí wọ́n fi ń dá ọba wọn mọ̀ ni. Bẹ́ẹ̀ náà ni Olúwo náà tún ṣe múra. Bẹ́ẹ̀ náà ni Mufti Wo náà ṣe múra. Kì í ṣe múra àwọn ará Saudi lélẹ̀, ìmúra Fúlàní ni. Ṣùgbọ́n nínú ìlàkàyè tí wọ́n Olúwo àti Mufti, àwọn múra gẹ́gẹ́ bí mùsùlùmí nìyẹn. Báwo ni múra ẹ̀ ṣe ní ṣe pẹ̀lú ẹ̀sìn mùsùlùmí? Torí àwọn ará Saudi ò kí múra bẹ́ẹ̀. Ẹ gbọ́ mi yé, àwọn ará Saudi ò kí múra báyìí. Kí wá ní múra ẹ̀ ní ṣe pẹ̀lú ẹ̀sìn mùsùlùmí? Mùsùlùmí ilẹ̀ Ìgbò ò kí múra bí eléyìí. Mùsùlùmí Ghana ò kí múra bí eléyìí. Mùsùlùmí Cameroon ò kí múra bí eléyìí. Mùsùlùmí bitẹ́mi gáwá àgàn ò kí múra bí eléyìí. Mùsùlùmí Niger ò kí múra bí eléyìí. Àwọn Fúlàní ló múra bẹ́ẹ̀. Ǹjẹ́ mọ̀ wípé àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá mi ti gbàgbéra dé pé wọ́n ń sọ ọmọ orúkọ Fúlàní tí wọ́n rò pé orúkọ ẹ̀sìn mùsùlùmí ni. Yàtọ̀ fún eléyìí, Olúwo tó dẹ̀ múra bí eléyìí, bí yàtọ̀ rí pé Olúwo dẹ̀ fẹ́ ọmọ Fúlàní, Bayero, ọmọ ọba Bayero ni Olúwo fẹ́. Bí yàtọ̀ bẹ́ẹ̀ dẹ̀ Olúwo ṣe múra bí eléyìí, ṣùgbọ́n ìmúra ẹ̀ ò kì í ṣe múra ẹ̀sìn mùsùlùmí. Àwọn ará Saudi tó introduce ẹ̀sìn yẹn sí wa, wọn kì í múra bẹ́ẹ̀. So kí wá ní àjọṣepọ̀ ló wà láàrin ẹ̀sìn yìí, ìmúra yìí àti Yorùbá? Then mo dẹ̀ tún ṣàkíyèsí wọn pé fìlà gọ̀bì, àwọn fìlà ilẹ̀ Yorùbá táwa àwọn bàbá wa ń dé tó jẹ́ fìlà wa, àwọn ẹlẹ́sìn wa yóò kì í dé mọ́. Fìlà Fúlàní lọ́pọ̀lọpọ̀ ń dé lénìí. Fìlà Fúlàní, fìlà yìí, fìlà tẹ̀ ń wò yìí kì í ṣe fìlà ará Saudi Arabia. Fìlà àwọn Fúlàní, àwọn Haúsá ni. So tó bá jẹ́ pé ìmúra ẹ̀sìn ló fẹ́ mú, wáyé tó fi múra pẹ̀lú tó múra ìmúra Fúlàní. Ṣé Fúlàní ló mú ẹ̀sìn yẹn wá sílẹ̀ wa ni? Rárá. So fìlà yìí ò kì í ṣe fìlà ará Saudi, fìlà Fúlàní, Haúsá ni. So tó bá jẹ́ pé ẹ fẹ́ imitate àwọn Saudi Arabia lórí ìmúra wọn, kì í ṣe ìmúra Fúlàní ẹ̀kẹ́ múra. Ó jẹ́ àkíyèsí kejì tí mo ṣe. Bó dẹ̀ yẹ pé ìkẹta ni pé tó bá tó Jàmíà ń sìn, wọ́n believe pé ẹ̀sìn ò ní tẹ̀wọ́gbà wọn àjọ Ọlọ́run. So náà ṣe Àlùkùránì ló sọ wípé ẹni tó bá ti ń ṣe ẹ̀sìn mùsùlùmí, jàlábíà ló gbọ́dọ̀ wọ̀. No, ìmúra ará Saudi nìyẹn ń tiwọn, natural báwọn ṣe aṣọ tiwọn nìyẹn. Torí mùsùlùmí Amẹ́ríkà kì í wọ jàlábíà, mùsùlùmí Germany kì í wọ jàlábíà, mùsùlùmí UK kì í wọ jàlábíà. Aṣọ wọn, suit wọn làwọn wọ̀, or shirt and trouser wọn. So àwa mùsùlùmí Yorùbá ládórí nǹkan, mùsùlùmí ilẹ̀ Yorùbá ládórí nǹkan kòkòdò. Wọ́n dẹ̀ wọ́n máa jẹ́ káwọn mùsùlùmí tó kù ní kọ́ńtì mi máa rẹ́rìn sí wa kí wọ́n máa wò pé sáwọn ilé mọ̀ nǹkan tí wọ́n ń ṣe. So ẹjọ́ ẹ̀yin bàbá wa, ẹ bá wa ṣe àkíyèsí nǹkan yẹn, ẹ bá wa ṣe àtúnṣe sí. Mí ìtakọ̀ ẹ̀sìn mùsùlùmí o, ẹ̀sìn àlàáfíà tẹ̀sìn mùsùlùmí, ẹ̀sìn àlàáfíà tẹ̀sìn kìrìsìtẹ́nì, ẹ̀sìn àlàáfíà tẹ̀lẹ̀sìn ìbílẹ̀, kò sí ẹ̀sìn kan tèmi yàn nípa sí. Ádámù Adé lórúkọ mi, ire, ó dàbọ̀.